kúlúkúlù ṣẹ́ òjò tí balùwẹ̀ ṣẹ́ wọ̀ọ̀wọ̀ọ̀wọ̀ ó yá kànnàkànnà èdè ó yá máa já tòun tò òṣìṣẹ́ náà mèdè àyàn bí ẹni ó ń kọ̀ǹgbọ́ ẹ̀ lọ́wọ́ ẹni tó ń sán gúdúgúdú ló mọ ohun tí ọlọ́mẹlé ń sọ kò sẹ́ni ó mọ̀ dí òjò bí ò sí Ṣàngó kò sẹ́ni ó lè mọ̀ dí ilé mọ̀lẹ̀ bí ò sẹ́ni a bá mú wọbẹ̀ mo kí wa nìkan àwòsí mo kí wa ní ìlú omi àwòsí Ọ̀jẹ́tọ́lá mo tún ti dé lónìí mo kí wa níwọ̀nràn bí ojúmọ́ rere tí mo wálé ayé ajá ìsínimí mu ètí ìmọ̀dẹ ní ṣíṣe bẹ́ẹ̀ ní àgbè ìsínimí mu ìyọ̀rọ̀rọ̀ lọ́rùn ṣùgbọ́n ṣá mo kúrò lọ́mọ àgbékọ́rùn rẹ̀ nínú òkùnkùn lákòókò ló jẹ́ máa júbà ọba mi ọba akọni ní jọjọ mo tún ti dé ọba akọni lórí kan tọrùn rọ wá kọ́ mi lọ́sà ti ṣe ń báyé ọba lánàá ọba lé ní ìṣe bẹ́yìn náà ń lọ́ba tọ́lá apálá tó ṣòlẹ̀ ayé ròǹbà lọ́rẹ̀ ọ̀rọ̀ ọmọlógún bọ́mọ lọ kábíyèsí Olódùmarè ọba tí ń jẹ́ mi ní ọgbàgbà tí ń gbà láì lára ọba tí ń gbàrà alẹ́ ọba tí ń gbàrà oko ọ̀rọ̀ ọmọlógún bọ́mọ lọ kábíyèsí mo tún ti kún wa sóti ètò lónìí egungun tí ọ̀rẹ́ ní júbà kọ́mọ́rìndé òrìṣà tí ọ̀rẹ́ ní júbà gbọ́dọ̀ wá ìgbàlẹ̀ gbogbo ọmọ olórin tí ọba rẹ̀ ní júbà wọn gbọ́dọ̀ kọrin lójú àgbo lùlùlù tí ọba rẹ̀ ní júbà gbọ́dọ̀ dún pẹ́kẹ́ bàbá rẹ̀ ní júbà lọ́jẹ́ àtọmọ ọ̀hún níní ló jẹ́ máa júbà lọ́wọ́ ọba kan tó kàn dátì rẹ̀ kí n tó délé ayé o gbàṣẹ dátì ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ́pẹ́ mo ṣèbà lọ́wọ́ akíntètè dátì ẹ̀ lórí òfurufú jágádó ẹgbẹ́ nígbòhùn ẹgbẹ́ tọ́lá mo tún ti dé ọgbà nígbòhùn àwọn ọgbà mo tún ti dòde lónìí kẹwàá gbóhùn lẹ́nu mi agbèrèrè máa gbóhùn mi rògùn tọ́lá mo fẹ́ máa fọ́ alukododo máa gbóhùn mi rọ̀ṣà yín wìrìwìrì máa gbóhùn mi ràgbáláyé bàjálágèrè bàjà níwọ̀n ràn ọ̀mọ̀ràn májà akọ́mọ nífọ̀ ojú àlá ìbà níbi ó bá wẹ̀ fúfú lẹ̀lẹ̀ ní kúkú darí ìgbẹ́ sí ibi ó bá wo lówó ẹni ní kúkú ń darí ẹni lọ ẹ̀ wò ibi ó bá wù mí mo lè gbóhùn mi gbà lọ Ọlọ́run ọba ló ṣe é bẹ́ẹ̀ mo kí wa níjọ́ mo kí wa lónìí mo kí wa lánàá mo kí wa kú àtàárọ̀ ẹ kú àsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú àyíjálẹ̀ta ẹ kú alẹ́ ní gbogbo ilẹ̀ nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n níbi abároko tì sí ibẹ̀ là á ti ń bẹ̀rẹ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá a bára wa sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ Yorùbá ìgbàgbọ́ tí àṣà Yorùbá ní èdè Yorùbá ní ìṣe Yorùbá ní àti ẹ̀sìn Yorùbá ní nínú Olódùmarè ìgbàgbọ́ Yorùbá nínú Olódùmarè mo sì jẹ́ ká mọ̀ pé ètò ní kìí ṣe ètò tá a lè parí níjókòó ẹ̀kan ìdí nìyí tí mo mú mi tẹ̀síwájú ní ọjọ́ ti tòní mo kí ọlọ́kùnrin mo kí olóbìnrin mo kí gbogbo èèyàn tó ti ń wò mí látẹ̀yìnwá ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ jọ́yìn mi lọ́jọ́ tòní tẹ̀ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lónìí àtẹ̀yin tẹ̀ tún máa wò wá nígbà tó bá yá mo fẹ́ kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ dákun kẹ́ bá wa pín ètò yìí kó délé kó dóko ó dé ọ̀dọ̀ gbogbo àwọn ọba ládéládé kábíyèsí mo súnmọ́ ba níwọ̀n ìgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà nítorí àrọ́bà fi ń lọ bá ń pa ọba ẹ má pa mí mo rọ̀ mọ́ dà yín ni ìbà jálágèrè ìbàjà níwọ̀n ràǹbà wọ̀n májà kọ́mọ nífọ̀ ojú àlá ìbà yín ní ọjọ́ tòní ìbà bàbá mi ìbà yá mi. ní ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá a sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tí àwọn ìran Yorùbá èdè Yorùbá ní nínú Olódùmarè mo jẹ́ ká mọ̀ pé kó tó di pé a gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí délẹ̀ Yorùbá ọ̀nà kan ni àwọn baba ńlá wa ń gbà tí wọ́n fi ń bá Olódùmarè sọ̀rọ̀ ọ̀nà kan ni wọ́n ń gbà láti fi súnmọ́ Olódùmarè láti fi mọ ohun tí Olódùmarè fẹ́ àti ohun tí Ọlọ́run ò fẹ́
àwọn wo ló wá mú ọ̀nà yìí náà wá? Àwọn náà ní ẹni tí orí sàdá tí a mọ̀ ní òrìṣà nílẹ̀ Yorùbá. Bí Ọlọ́run ṣe rán ànábì Muhammad sílẹ̀ Lárúbáwá tó rán Jésù Kristi sí àwọn Júù, bẹ́ẹ̀ ló gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ẹ̀yà, èdè àti ìran kọ̀ọ̀kan. Ọ̀nà tí àwọn òjíṣẹ́ yìí wá là sílẹ̀ láti máa fi ké pe Olódùmarè, láti máa fi súnmọ́ Olódùmarè là ń pè lẹ́sìn. Nílẹ̀ Yorùbá, tí àwọn ọmọ aládé bí wọ́n ṣe máa ń gbà ní ké pe Olódùmarè, wọ́n á ké pe Olódùmarè láti ipasẹ̀ àwọn ẹ̀dá wọ̀nyí, àwọn òjíṣẹ́ yìí, bíi Òrìṣàlá, Ṣàngó, Ọ̀rúnmìlà, Egúngún, Ọya, Ọ̀ṣun, Iyemọja, Òrìṣà oko, Ṣànpọ̀nná, Ọbalúayé àti bẹ́ẹ̀ 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 lọ. Ipasẹ̀ àwọn ẹ̀dá yìí ni àwọn ọ̀ràn Yorùbá fi ń ké pe Olódùmarè, tí Olódùmarè sì ń gbọ́ ìpè wọn. Ṣé mọ̀ fún wa pé mo sọ fún wa nínú ètò tó kọjá pé bí ìran èdè ọmọ Yorùbá ṣe rí, bí ètò ọmọ adúláwọ̀ ṣe rí, òun ni pé bá ò bá kan kú a ò lè kan lé. Ìgbàgbọ́ ọmọ odù tó dá ìwà ni pé bá ò bá kan àkìtàn a ò lè kan jà. Ẹ má gbàgbé pé bá ò bá ti rí wọléwọ̀de a ò lọ́ba rí. Ìgbàgbọ́ àwọn ọmọ Yorùbá nìyẹn, náà fi gbàgbọ́ pé àwọn ẹ̀dá kan tí ó súnmọ́ Olódùmarè ju àwọn lọ làwọn fi ṣe àtẹ̀yìn déwájú Olódùmarè, gẹ́gẹ́ bí oníkálukú wa ṣe ń tipasẹ̀ Jésù Kristi, tipasẹ̀ ànábì Muhammad ké pe Olódùmarè nínú ẹ̀sìn tí ó wọlẹ̀ Yorùbá lónìí. Àwọn baba ńlá wa wọ́n nígbàgbọ́ nínú Olódùmarè débi tó jẹ́ pé kódà ìran ọmọ aládé Olódùmarè ìbàrẹ̀ o. Wọ́n ní ìgbàgbọ́ nínú Olódùmarè débi wípé ohun tí Olódùmarè bá fẹ́ àbí nǹkan tí àwọn bá fẹ́ wọ́n lè béèrè lọ́wọ́ Olódùmarè láti pàṣẹ àwọn òjíṣẹ́ wọ̀nyí láàrin ìṣẹ́jú àáyá tí Olódùmarè ó sì sọ nǹkan tí wọ́n fẹ́ fún wọn. Ọ̀nà wo ni wọ́n ń gbà mọ̀ bẹ́ẹ̀? Tí wọ́n bá béèrè lọ́wọ́ Ifá, wọ́n lè fi obì béèrè. Obì yìí òun ni ó ṣe atọ́nà, ni ó ṣe òǹgbufọ̀ láàrin àwọn ènìyàn pẹ̀lú àwọn òrìṣà láti gbọ́ nǹkan tí Olódùmarè wí. Ṣùgbọ́n èyí tí ó fún wa ní tí ó máa fún wa ní èsì kúnkún, òun ni tá bá béèrè lọ́wọ́ Ifá, Ifá ó sọ ìtumọ̀, yóò fún wa ní ó máa ṣàlàyé odù tó wù àti ìtàn tó rọ̀ mọ́ ìbéèrè wa àti ọ̀nà àbáyọ àti ohun tí Olódùmarè fẹ́ ká ṣe gangan. Àwọn ọmọ aládé a ó rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tá ò béèrè fún tàbí tá ò ní àlàyé kíkún lórí rẹ̀, òun ló fà á tá a fi ń toko òrùkó bọ́ sóko òrókò tó kiri. Òun ló fà á tó fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé àwọn ọ̀ràn baba ńlá baba wa gbà gẹ́gẹ́ bí àlàáfíà nílẹ̀ Yorùbá, àwa ti sọ ọ́ di ogun láàrin ara wa tá a wá ń jà. Ogun ẹ̀sìn ló ń ba iye ẹlòmíì jẹ́ dòní yìí. Kí ló dé? Ǹjẹ́ ẹnìkan lè gbìyànjú Olódùmarè bí? Àbẹ́ ò rí pé àrífín ńláńlá ni kí ọmọ ẹ̀dá kó lòun máa gbèjà ọba tó dáa? Àwọn ọmọ Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ dákun, ẹ jẹ́ ká finú konú, ẹ jẹ́ ká fi kùn lukùn, ẹ jẹ́ ká sọra wa pọ̀ ká dọ̀kan. Òtóró ni kùn áwó, ọlọ́gbẹ̀rì ò mọ̀ pé inú àwo ò péjì. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ṣoṣo. Ẹ jẹ́ ká jọ ké pe Olódùmarè. Ẹ wo bílẹ̀ Yorùbá ṣe ń rí. Ẹ wo bí ọmọ aládé jẹjọ wọ́n ti ń fi ojoojúmọ́ sunkún ariwo.
a ti kọ̀yìn sí ohun tó jẹ́ ìṣẹ̀ṣe tiwa, a ti kọ̀yìn sí ohun tó jẹ́ ìrìn àjò wa. Ṣùgbọ́n ṣá, ẹ má gbàgbé pé òyìnbó ò ní bímọ tiẹ̀ kó sọ ní dàda, mò ń máa ń tẹnu mọ́. ọ̀rọ̀ yìí kan ẹ̀yin bàbá wa, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè lóyè. ẹ má gbàgbé pé bá a bá tara alẹ́ ẹni lọ́pọ̀, a ò lè ríra lọ́wọ́n mọ́. a ò sì ní ká má sí ẹ̀sìn, bóyá ẹ̀sìn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí. ṣùgbọ́n ṣá, ẹ má jẹ́ ká tapo sálà ìṣẹ̀ṣe títí wa, ohun abíwabí, ogún bíi títí wa. ẹ má jẹ́ ká tapo sálà rẹ̀. ẹ má jẹ́ ká kọtí ọ̀gbẹ́yìn sí gbogbo ohun tó bá ń jáde láti ibẹ̀. Olódùmarè ó nífẹ̀ẹ́ àwọn ọmọ adúláwọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, ó nífẹ̀ẹ́ àìran ọmọ Yorùbá débi wípé tí òjò bá rọ̀ nínú ìlú, wọ́n á sì béèrè lọ́wọ́ Ifá. Ifá ó sì, ẹ mọ̀ pé mo ṣàlàyé fún yín pé Ifá ni ọ̀rọ̀ àṣẹ ẹnu Olódùmarè tó sọ lórí gbogbo ẹ̀dá pátápátá. ìdí nìyẹn tó jẹ́ pé tí wọ́n bá rọ́ Ifá tàbí tó bá lọ sọ́dọ̀ babaláwo kan, babaláwo ni ó sọ̀rọ̀ ìtàn Ifá tó rọ̀ mọ́ ìgbésí ayé rẹ tàbí ohun tó béèrè fún. yóò jáde sọmọ pé ò tí ì dáyé nígbà nì, ṣùgbọ́n eku ti dáyé, ẹja ti dáyé, ewéko ti dáyé, àwọn oríṣiríṣi ẹ̀dá míì ti dáyé kó tó di pé wọ́n ń sẹ̀mí lóde ìsàlù ayé. ìrìn àjò tó bá ìgbésí ayé títí ẹ mu pẹ̀lú ìtàn Ifá yẹn náà ni odù tó máa wù lórí ìbéèrè rẹ àti ohun tó bá fẹ́. tí wọ́n bá kí Ifá síwájú, tí wọ́n bá kí Ifá sẹ́yìn, nínú ìkífá yìí, nínú ìtàn Ifá yìí ni ó ti sọ̀rọ̀ lórí àwọn tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí àti ọ̀nà àbáyọ tí wọ́n ní bẹ̀. ọ̀nà àbáyọ yìí náà lẹ́yìn ni ó ṣe tí òjò ó sì rọ̀ nínú ìlú náà pẹ̀lú àṣẹ Olódùmarè. ṣé gbàgbọ́ kọ́ nu? gbogbo àwọn nǹkan tó jẹ́ gbogbo àwọn òjíṣẹ́ tí Olódùmarè wá gbé sí dìde nílẹ̀ Yorùbá làwa ti kọ́ láti sọ wọ́n di ẹni ẹ̀kọ́, ẹni ègbé lójú ara wa. só yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? àbẹ́ ò fura ni pé ọmọ tó sọ lẹ́nu ló sọ àpò ìyàkọ́. ẹ ò fura ni pé ọni tí ò bá lè pe bàbá rẹ̀ yóò dájú yóò pe bàbá oníbàbà. ìran ọmọ Odùduwà, ìran ọmọ Yorùbá, ẹ ò rí bí a ṣe sọlé ayé dà nítorí ẹ̀sìn. ìran Yorùbá nígbàgbọ́ púpọ̀ nínú Olódùmarè. ẹ jẹ́ ká wo àwọn ẹlẹ́sìn àbáláyé tí a mọ̀ sí ẹ̀sìn ìṣẹ̀ṣe. kí ló dé tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ ṣebi lórí ara wọn? tí wọ́n bá sì ṣebi lórí ara wọn, ṣé kí n má parọ́ fún yín o, láìpẹ́ láì jìnnà èsì àìdá tí irú ẹni bẹ́ẹ̀ bá ṣe yóò hàn. fún bí àpẹẹrẹ, nílẹ̀ Yorùbá gbà láàrin àwọn ọlọ́dẹ síra wọn. wọ́n ní pé ọdẹ ò kì í sán bàǹtí ọdẹ. kí ni ìtumọ̀ ẹ̀? ni wípé ọdẹ ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó ọdẹ ẹgbẹ́ rẹ̀. tó bá fẹ́ kí ló máa ṣẹlẹ̀? ohun tí wọ́n jọ gbà, tí wọ́n jọ nígbàgbọ́ nínú rẹ̀, ìyàn Ògún náà ló máa dájọ́ fún irú ọdẹ tó bá ṣe bẹ́ẹ̀. ẹ wo babaláwo tó bá ń dáfá, tó bá fi inú méjì képe Olódùmarè láti pàṣẹ Ọ̀rúnmìlà, tàbí tó bá ń fi nǹkan tí ò jọra wọn tó bá fi ń wéra wọn, nítorí àtijẹ àtimu rẹ̀ aṣọ orú wọn máa ń pọ́n ni. wọn kì í fi Ògún búra èké nílẹ̀ Yorùbá. ìgbàgbọ́ Yorùbá nù. tí wọ́n bá fi Ògún búra èké nílẹ̀ Yorùbá, mo fi ṣèbúra fún yín pé láàrin ọjọ́ kìíní, ọjọ́ kejì, kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ keje pẹ́ jù nílẹ̀ Yorùbá, ẹni tó búra èké á ti ríṣẹ́ Ògún.
ìdí nìyí tá ò fi lè fi tí wọn ò fi fọwọ́ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò fi fọwọ́ sí ní fífi máa fi àwọn Ògún òrìṣà ilẹ̀ Yorùbá fi ṣe ìbúra fún àwọn olóṣèlú láti wọnú òkú. Bíbélì àti Al-Quran tí wọ́n ń lò wọ́n ti abuse ẹ̀ wọ́n ti kà á kún nǹkan tí ò tiẹ̀ nítumọ̀ lójú ara wọn. ṣùgbọ́n ọ̀rọ̀ Ògún ò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ṣàngó ò rí bẹ́ẹ̀. àwọn nǹkan wọ̀nyí tá bá fi wọ́n ṣe nǹkan tí ò bá tọ́ nílẹ̀ Yorùbá, yálà ó ṣe nǹkan tí ò dáa, ó wá búra ọ̀kánkán. Èké ò ní sọ pé ké lòun, ìkà ò ní sọ pé ìkà ò ní pèrè níkà, ṣùgbọ́n ká gbọ́ tí fèké ká gbóbìfó sì kà, ká wá ní wọ́n máa súre ọ̀kánkán ibi tí wọ́n ń sọ nínú ilé a máa gbọ́ sí wọn lẹ́nu. ọmọ odò tó dá ìwà Yorùbá nígbàgbọ́ nínú Olódùmarè pọ̀ débi wípé wọ́n mọ̀ pé ohun tí àwọn ò fẹ́, ohun tí Olódùmarè ò fẹ́ táwọn bá ti ṣe, àwọn sì máa rí ìjìyà láìpẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. tí ọmọ aládé bá rí pé nǹkan ń dojúrú, nǹkan ò bá da tó, wọ́n á ti pàṣẹ àwọn òrìṣà, ìpàṣẹ àwọn òjíṣẹ́ wọ̀nyí, wọ́n á ti pàṣẹ wọn képe Olódùmarè, Olódùmarè ó sì sọ ọ̀nà àbáyọ fún wọn. àbí ta ní ń jẹ́ Olódùmarè? ta ní ń jẹ́ Ọlọ́run? ta ló ń jẹ́ Adẹ́dàá? ta ló ń jẹ́ Aṣẹ̀dá? ta ló ń jẹ́ Olúwa? gbogbo ọ̀rìn ọmọ Yorùbá, gbogbo àwa ọmọ odù tó dẹ̀ ìwà, ẹ má jẹ́ ká fi ẹnu wa sọ̀rọ̀ òdì, fi ọwọ́ ara wa tako sí ààlà ìṣẹ̀ṣe, ẹ̀sìn wa, àṣà wa àti iṣẹ́ ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá baba wa o. nítorí pé ẹ̀sìn, ẹ wá wò ó, bí àlọ́ bá lọ àbọ̀ sì tún padà bọ̀. ẹ wá wo orí ayélujára bí àáfàá àti àáfàá ṣe ń takora wọn. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń sọ̀rọ̀ síra wọn nítorí ẹ̀sìn lórí ayélujára, kódà lórí àgbáláyé. ẹ wo gbogbo àwọn oníwàásù wa, gbogbo àwọn tí wọ́n ń sí wa létí. ọ̀pọ̀ ẹlòmíì tí ò bá tàpá, tí ò bá sọ̀rọ̀ òdì, tí ò bá bọ́ ẹ̀sìn kejì kò tí ì tà. wọ́n ti sọ ọ̀rọ̀ ẹ̀sìn di àgúnmọ̀ òwò ní orílẹ̀-èdè Yorùbá, ní ilẹ̀ Yorùbá. ẹlòmíì tí ò bá sọ̀rọ̀, tí ò bá bọ́ ẹ̀sìn kan tàbí ẹ̀sìn kejì kò tí ì tà nínú rẹ́kọ̀dù tiẹ̀. ṣé bó ṣe yẹ kó máa rí nìyẹn ṣá? ẹ má gbàgbé pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. bí àlọ́ bá ti lọ àbọ̀ ń bọ̀. ìṣọkùnrin olóbìnrin wa mo pè wá, ẹ dákun ẹ dábọ̀, ẹ jẹ́ ká fi èdè nú, ẹ jẹ́ ká fi èdè kùn. ìgbà tó o bá jẹ́ mùsùlùmí tó ò nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àwọn baba ńlá baba wa nílẹ̀ Yorùbá kò fàjà. bí àwọn tí wọ́n bá ń ṣe é lẹ̀, má bá wọn jà, fi wọ́n sílẹ̀ pẹ̀lú ibi tí Olódùmarè dá wọn sí. ṣá má gbàgbé pé Olódùmarè sọ nínú àwọn ìwé méjèèjì, ìwé mímọ́ méjèèjì, Bíbélì àti Al-Quran, wípé òun gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ìran kọ̀ọ̀kan ni o. tó ìrìnkèrindò àwọn òjíṣẹ́ wọ̀nyí ló wá máa sọ bí ìtànkálẹ̀ ẹ̀sìn wọn tí a mọ̀ ní ọ̀nà tí a ń gbà b'Olódùmarè sọ̀rọ̀ ṣe máa pọ̀ tó. ṣùgbọ́n Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ pé òun gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ìran kọ̀ọ̀kan ni, nínú ẹ̀yà kọ̀ọ̀kan, nínú èdè kọ̀ọ̀kan. léyìí tó túmọ̀ sí pé ní ilẹ̀ Yorùbá Olódùmarè gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde ńbẹ̀. ní ilẹ̀ Ìgbò Olódùmarè gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde ńbẹ̀. ní ilẹ̀ Lárúbáwá Olódùmarè gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde ńbẹ̀. ní ilẹ̀ Egypt Olódùmarè gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde níbẹ̀. kódà nílẹ̀ Haúsá
àwọn Haúsá náà ní ìṣẹ̀dálẹ̀ bàbá tiwọn náà tó sì sọ pé ó ní àwọn ọ̀kan táwọn náà tún ń ṣe láàrin ara. Ẹ wo àwọn òyìnbó, àpẹẹrẹ nìyẹn. Ẹ wo àwọn òyìnbó. Àwọn òyìnbó ò fi ọ̀rọ̀ ẹ̀sìn dí ojú débi pé wọn ò gbàgbé àṣà àti ṣe ilẹ̀ bàbá wọn. Mo ti rí ọmọ odù tó dá ìwà, mo ti rí ọmọ Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan tó bá pẹ̀kúlíà bóyá gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ìṣẹ̀ṣe, tó bá jẹ́ nǹkan Yorùbá, tó jẹ́ nǹkan àṣà bí àti ṣe Yorùbá àti ẹ̀sìn Yorùbá, gbogbo ẹ̀ pátá ni màá fi ń bú láyé tiẹ̀. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi dọ́dọ̀ ẹ̀yin ọba láyé, ẹ̀yin ọba, ẹ̀yin orí adé nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ àfinúkonú, ẹ fi kùnlùkùn. Ẹ má jẹ́ kíran Yorùbá, ẹ má jẹ́ kí ayé Yorùbá ó tójú yín bàjẹ́, kò bàjẹ́ lọ́yẹ̀ àwọn àtàná. Ẹ má jẹ́ ó bàjẹ́ láyé ẹ̀yin tòní. Ǹjẹ́ gbogbo àwọn ẹ̀dá ènìyàn tí wọ́n tiẹ̀ ti ń tàpá, tí wọ́n ti ń jà, tí wọ́n ti ń para wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn káàkiri àgbálá ayé, ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pò tírú wọn wà? Ó dá ǹjẹ́ ìwọ tó o jẹ́ Kìrìsìtẹ́nì, tó o jẹ́ Mùsùlùmí àbí tó o jẹ́ lẹ́sìn àbáláyé, ǹjẹ́ àrídájú tiẹ̀ wà fún ọ pé ẹ̀sìn tó ń ṣe nì gangan ló mú ẹ rí ìjọba Olódùmarè? Mo sọ nínú ètò tó kọjá pé mo ní ìgbàgbọ́ tó jinlẹ̀ nínú ìkíwà èèyàn dájú kéèyàn ó gbé ẹ̀sìn lórí lọ. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń ṣe ohun tó jẹ́ wípé ẹ̀sìn tá a gbà gan ò wí bẹ́ẹ̀. Ẹ̀sìn tá a gbà gan nǹkan tí ò sọ là ń ṣe. Léyìí tó jẹ́ pé ó sì ń dùn, èyí tó yẹ pé yóò máa dùn àwọn tí wọ́n gbé ẹ̀sìn yìí gangan wá. Ǹjẹ́ àrú àwọn tí wọ́n gbé ẹ̀sìn yìí wá jẹ́ mọ́rú ipò tí wọ́n wà níwájú Olódùmarè báyìí? Ohun tá a gbọ́, ohun tán wọ́n kọ fún wa, òun náà ni gbogbo wa ń tẹ̀lé. Àwa ń torí ẹ̀ gba ẹ̀mí ara wa, à ń torí ẹ̀ à fi ń ṣe búburú sí ara wa, à ń torí ẹ̀ tapo sí ààlà àṣà, ìṣe àti ẹ̀sìn abínibí wa nílẹ̀ Oòduà. Mo bẹ̀ yín o, ẹ̀yin ọmọ odù tó dá ìwà. Yorùbá bọ̀ wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ ó tó fọ́mọlúàbí. Bó bá dénú rẹ̀ yóò di òdìdí. Yorùbá ní ìgbàgbọ́ tó kún nínú Olódùmarè. Ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí Yorùbá bá béèrè nǹkan níwájú Olódùmarè pẹ̀lú ọkàn kan, Olódùmarè á ti ṣe é. Báyìí kọ́ láyé ṣe rí nígbà tá a ṣèwé. Báyìí kọ́ láyé ṣe rí nígbà àwọn bàbá wa. Ṣèbí ní ayé ìgbà kan rí, wọ́n ní pé bí wọ́n bá fẹ́ ta ọjà ní bóyá lọ́jà tí ọlọ́jà ni ò sì sí nítòsí, iye tó fẹ́ ta ọjà ni yóò fi owó nì lé orí ọjà yẹn. Ẹni tó bá fẹ́ rajà náà tó bá ti débẹ̀ yóò ti mọ̀ pé iye báyìí lẹ́nu yìí fẹ́ ta ọjà ni, yóò sì mú ọjà ni, yóò fowó rẹ̀ síbẹ̀, kò sí kankan tó máa mú owó náà. Ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run Olódùmarè. Ṣé àwọn bàbá wa wọn ò nígbàgbọ́ nínú Olódùmarè ni? Ló fi ń rí bẹ́ẹ̀. Àbí a fẹ́ máa sọ̀rọ̀ pé nítorí ọ̀làjú níbi ọ̀làjú sì ti wà dé náà ládé yìí lónìí. Ọmọ aládé wa ń fira wọn gún ṣe owó. Àwọn ọmọ aládé wọn ń lora wọn láti fi ṣe nǹkan tí Olódùmarè ò fẹ́. Mo sọ fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá wípé àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí la máa fi ń tàbùkù ìṣẹ̀ṣe, la máa fi ń tàbùkù àṣà wa, la máa fi ń tàbùkù ìṣe àti ẹ̀sìn Yorùbá. Bí àpẹẹrẹ, àwọn òrìṣà wọ̀nyí, àwọn ère, igi yangi, omi tá à ń ké pé tá à ń tipasẹ̀ wọn pé Olódùmarè jẹ́ ní tòótọ́. Ṣé àwọn ẹ̀dá yìí gangan la sọ di Ọlọ́run là ń pè ní? Àbí
Olódùmarè là ń pè láti pàṣẹ wọn. àwọn ọmọ Yorùbá lẹ́ni tó bá yẹ kó bá rò ó wò òun náà ti mọ̀ pé èrè afọwọ́wagbẹni. yangi yìí a lọ gbé látòótọ́ Olódùmarè ló dá ṣùgbọ́n a gbé láti ibì kan ni. ìwé Bíbélì àti Al-Quran tá à ń lò yìí Ọlọ́run ò jùlẹ̀. àwọn kan ni wọ́n kọ wọ́n sọ pé ohun tí Olódùmarè wí fún àwọn òjíṣẹ́ lélẹ́yìí tí wọ́n kọ sílẹ̀ ní oníkálukú wa ń tẹ̀lé àbí bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n ṣá o ẹ má gbàgbé pé yangi tí ìran Yorùbá ń bọ tí ìran Yorùbá ti pàṣẹ rẹ̀ ń ké pe Olódùmarè tá a tẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ lérò bóyá òun ni ọmọ Yorùbá àbí àwọn ẹlẹ́sìn ìran àbáláyé sọ di Olódùmarè ọba títí wọn kò rí bẹ́ẹ̀ o. tó bá di orí ètò tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run a ó yànnàná eléyìí náà lọ́tọ̀. kò ṣeé ṣe ògùn tí gbọ́kú jẹ pé nǹkan tí mo dá ni wọ́n tún máa bọ nítorí máa tẹríba fún rárá. ṣùgbọ́n nítorí pé a ò ní àgbọ́yé àti ẹ̀mí ìkórira tá a ní fún nǹkan tó jẹ́ titi wa ló fà á. mo bẹ̀ wá ọmọdù tó dá ìwà mo bẹ̀ wá ọmọdù tó dá ìwà ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù. mo bẹ̀ gbogbo ẹ̀yàn ọba aládé mo bẹ̀ ọlọ́kùnrin olóbìnrin a ò ní ẹ má ṣẹ̀sìn ṣùgbọ́n ṣá ẹ má jẹ́ kí ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá ẹ má jẹ́ kó parun. Ọ̀jẹ̀tọ́lá mo sọ yìí mo dúró ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ. àbọ̀rọ̀ sì rèé àwọn àgbà bọ̀ wọ́n ní ó tó fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ yóò dòdìdì. ṣùgbọ́n jẹ́ ọ̀sá agbẹ́tẹ̀mí ṣe tán fẹ́ máa re ìlú ìdárónú àlùkò mi ṣe tán fẹ́ máa re ìlú ìkósùn Ọ̀jẹ̀tọ́lá lékèélékè mi ṣe tán fẹ́ máa re ìlú ìkẹfùn. Ọ̀jẹ̀tọ́lá lèmi ń jẹ́ Bọ́láhàn lórúkọ bàbá mi èmi lọ́mọ àlàájà dúdú ọmọ àlàájà pupa. nípò mọ̀rẹ́ ni mi ọmọ atapẹ́tẹ́ inú omi ọmọ gègèlè ńlọdọ̀ ó sọ̀yà. àgbèrèrè máa mọ ìgbé mi ṣe tán fẹ́ máa re ìlú ìdáró àlùkòdòdò mi ṣe tán fẹ́ máa re ìlú ìkósùnù lékèélékè mi ṣe tán fẹ́ máa re ìlú ìkẹfùn. ẹgbẹ́ nígbòhùn ẹgbẹ́ ò ọgbà nígbòhùn àwọn ọgbà. ọ̀la mo tún ti ń lọ lónìí wọn padà níjọ́ mẹ́jọ lọ́lá Ọlọ́run ọba. òdìdẹrẹ́ ẹyẹ òkun àlùkò ẹyẹ àwọn ọ̀sà bẹ́ẹ̀ bá jòun pé má má jòun pé rárá. ṣùgbọ́n ṣá mo bẹ̀ gbogbo èèyàn bá nílẹ̀ Yorùbá o yẹ má kọ̀yìn ṣiṣẹ́ ṣe. gbogbo èèyàn ọmọ Yorùbá o kí ẹ má kọ̀yìn ṣiṣẹ́ ṣe. a ò pé kí ẹ má ṣe ẹ̀sìn o èmi ò mà pé kí ẹ má ṣe ẹ̀sìn o ṣùgbọ́n ṣá ẹ má jà ṣàbílẹ̀ ó parun. ẹ má gbàgbé ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ adé orí.